Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá míì ò mọ̀ tí ń lọ. So mo wá fẹ́ gbé sí yín létí according to bí ilé rédíò wọn ṣe sọ̀rọ̀. So kí ẹ̀yin náà ó gbọ́. Mo rò pé nínú àwọn àáfàá Jamali Sunna àwọn tó ń pera wọn ní Sálàfí ní pé tán bá ń pè wọ́n pé àwọn náà ń dá wàhálà lẹ́ẹ̀lẹ́nu ẹ̀sìn ẹ̀ nírọ́ àwọn náà wà nínú àwọn ẹni tí wọ́n ń tẹrọráìsì ìlú. Lọ́jọ́ kìíní àná Gumi la rí tán jọ ń lọ jókòó papọ̀ tó ń bá wọn ṣe tó ń bá wọn gba owó pé kán sẹ́tù wọn tó ń bá wọn gbẹnu pé kán sẹ́tù wọn. Lórí kíni Gumi náà sì ni olórí Jamali Sunna ni. Èyí tó wá tún ṣẹlẹ̀ ní ìsìn tó ń lọ ṣe mọ̀ pé léyìí lásìkò gba bàbá Buhari ní gbogbo kínní ní ti Gumi ní ìsìn àsìkò gba ti bàbá Tinubu ní àwọn kan tó jó lórí wọn àáfàá yìí òun kọ́ ló lórí pátápátá o kódà èyí tó jó lórí wọn pátápátá o ni wọ́n fẹ̀sùn wípé àkáǹtì rẹ̀ 30 àkáǹtì ló ní. Inú àwọn Sálàfí náà ni àwọn Jamali Sunna wọ́n wá ń sọ báyìí wípé lóòótọ́ òun wà nínú ẹni tí wọ́n pè jókòó táwọn lọ rèé pé Garuba Turuji àbíbò lórúkọ rẹ̀ tó jẹ́ pé olórí àwọn báńdíìtì wọ́n wá ní wọ́n jọ pè jókòó wọ́n jọ sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ti jọ sọ wípé kò ní sí nǹkan kan mọ́ àwọn èèyàn ó darí sí iṣẹ́ oko wọn kò ní sí wàhálà mọ́ nípa wípé wọ́n ń tẹrọráìsì àwọn ẹni tán wà lóko wọ́n ti lọ jókòó wọ́n ti jọ sọ. Ẹ dákun wọ́n ti jọ sọ yẹn àárín wọn nílẹ̀ Haúsá ni o nílẹ̀ Haúsá ṣe mọ̀ pé nílẹ̀ Haúsá wọn yẹn náà wọ́n ń tẹrọráìsì wọn ò dé wá fẹ́ dúró nìkan nílẹ̀ Haúsá wọn fẹ́ wá sílẹ̀ Yorùbá ṣùgbọ́n tilẹ̀ Yorùbá àwọn Fúlàní Yorùbá ó wà ńbẹ̀ ó wà ńbẹ̀ àfi káwọn náà jókòó pẹ̀lú irú àwọn ààrẹ Gani Adams tó jẹ́ pé àwọn la mọ̀ ní Àmọ̀tẹ́kùn tí wọ́n wà nílùú ní ìsìn tí wọ́n gba àwọn èèyàn síṣẹ́ tí wọ́n fi ń ṣọ́ àwọn Fúlàní kiri tán fi ń wá wọn kiri. So ó yẹ kí ti àwọn Fúlàní ilẹ̀ Yorùbá náà kí wọ́n jọ jókòó pẹ̀lú bàbá wa Gani Adams kán jọ rún kúnná tó bá jówó náà ń bá ń jọ ń ṣe tán ń ra ẹran lọ́wọ́ wọn tán ń gbé wá wọ́n mọ bí wọ́n ṣe jọ máa jókòó sọ o kí wá ló dé tó fi lọ jẹ́ pé àwọn Jamali Sunna yìí ni wọ́n wà nínú àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń gbé nǹkan ìjà fún àwọn báńdíìtì kan máa tẹrọráìsì èèyàn. Ṣé wá rí gbogbo wọn Jamali Sunna yẹn pátá gbogbo wọn pátá Fúlàní ni wọ́n ní tilẹ̀ Haúsá o bẹ́ẹ̀ mo sọ gbogbo wọn pátá Fúlàní ni wọ́n. Tẹ́ ẹ bá fẹ́ tí n bá lọ síbi ọ̀dọ̀ àwọn níùsì Haúsá máa lọ kojú wọn wá kẹ́ẹ̀rí olórí wọn tó jẹ́ olórí Jamali Sunna Fúlàní ni. Lè kí Haúsá kankan ẹ mọ́ kì í mọ́ Fúlàní torí wọ́n ti rò pọ̀ gan kódà wọ́n tiẹ̀ ti fẹ́ ju Haúsá lọ nílẹ̀ Haúsá. So ìjàlẹ̀ tí wọ́n ń jà ipa wọn náà ní bùjókòó àwọn náà ní àgbègbè kì í wá tún ṣe Fúlàní Nàìjíríà ní ń bá Fúlàní ilẹ̀ Haúsá jà Fúlàní Chad nkankan àwọn ti Nàìjíríà wọn ò tó nǹkan wọ́n wá lọ rèé mú àwọn ti Chad ní o Africos ní o gbogbo ẹ̀ lóríṣiríṣi dùrùkú ní o nkankan ní ọ̀nà ìlélà lọ́hùn wọ́n ń kó gbogbo àwọn Fúlàní ibẹ̀ Fúlàní kínní Sudan gan wà nù wọn Fúlàní Sudan wà nù wọn táwọn Fúlàní ti Nàìjíríà nílẹ̀ Haúsá tán ìmpọ́ìtì wọn wá tó jẹ́ pé làwọn French lò nígbà kan so inú wọn yẹn náà làwọn ti Nàìjíríà ń lò. Ó ṣe wá jẹ́ pé àwọn tán pera wọn láàfáà Jamali Sunna àwọn náà ń ṣiṣẹ́ kíṣẹ́ àwọn náà báǹdì ẹ̀ àwọn náà báǹdì àwọn dẹ̀ náà ń fáríwó ta wípé ìjọba bá kankan ní ìsìn bàbá Tinubu ò tiẹ̀ yà sí wọn
bó bá wù wọ́n kàn ṣe bó bá wù wọ́n kàn má ṣe. Ìgbà àwọn Haúsá wọ́n ti yarí, wọ́n ní kó ní kálukú ó ṣe ti àwọn ò gbà mọ́. Mo rò pé làwọn náà fi lọ rèé pè wọ́n páwọn ó jókòó àwọn ó ṣe. Ẹni bá gba Haúsá kó gbọ́n tí ìròyìn wọn gbé kalẹ̀ o. N tí mo ní kí n translate nìyẹn. Torí bẹ́ẹ̀ bàbá Tinubu, bàbá wa, ẹ̀mí yín ó gùn fún wa. Gbogbo àṣírí tọ́lọ́hun fi ń tú síta pẹ̀lú àwọn ẹni tán terrorize àwọn mẹ̀kúnnù nílùú, tó jẹ́ pé wọ́n fẹ́ máa lo agbára, wọ́n fẹ́ máa ṣí agbára tọ́lọ́hun fún wọn, wọ́n fẹ́ ṣí lò, wọ́n dẹ̀ fẹ́ fi dáràn bọ̀ yín lọ́rùn ni. Ẹ dákun, àwa ò lè gbà, àwa mẹ̀kúnnù gan ti ṣí, ojú wa ti là, a ò lè gbà. Ń táwa ò bá tó ṣe fún gọ́ọ̀mẹ̀ntì, tá a bá rí àwọn ẹnìkankan tán bá súnmọ́ yín tán bá ń ṣe é, táwa náà bá dán wò kò sẹ́wọ̀n nú ẹ o bàbá, ẹ bá wa fòfin sí i, ẹ bá wa fòfin sí i. Torí tá a jẹ́ ṣe nílùú èbó, à ń dán wò nílé, a sì ráwọn ẹni tó ń jẹ lọ, so torí bẹ́ẹ̀ bàbá, ẹ jókòó pẹ̀lú ààrẹ Gani Adams. Àwọn la mọ̀ ipá wọn ni wọ́n ń ṣiṣẹ́ àmọ̀tẹ́kùn káàkiri, báwọn làmọ̀tẹ́kùn ní báwọn ni vigilante ni mi ò lè sọ, ṣùgbọ́n a ṣàmọ̀ pé ààrẹ Gani Adams àwọn náà jẹ́ kan gbòógì tá a mọ̀ pé wà nínú ìjọba tó yẹ pé wọ́n wà nínú iṣẹ́ aláàbò ní ìsìn, kò jẹ́ bó ṣe jẹ́. So torí bẹ́ẹ̀ Ọlọ́run ó wà pẹ̀lú wa o. Ọ̀rọ̀ tán sọ lórí kinní nìyẹn. Kí ló dé Jamali Sunna? Kí ló dé Jamali Sunna? Gbogbo yín ẹ̀yin lẹ làwọn Fúlàní lọ́wọ́ ní tilẹ̀ ilẹ̀ Haúsá nìyẹn. Tilẹ̀ Yorùbá náà ẹ̀yin náà ni wàhálà, ẹ̀yin náà ni wàhálà fún wa. Ọlọ́run ó fìṣọ́ ẹ̀ṣọ́ wa o. Ẹ dákun ẹ jẹ́ á ronú pìwàdà o, torí kì í ṣe nǹkan tó bójú mu. Assalamu alaikum. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.